kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni àwọn ọ̀rọ̀ lágbára apá kejì. Àkọ́sórí ata nínú ìwé òwe orí 15 ẹsẹ̀ kínní, èyí tó kà báyìí wípé ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà, ṣùgbọ́n ọ̀rọ̀ líle ní ru ìbínú sókè. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní tòótọ́ ọ̀rọ̀ lágbára gidigidi. Fún àpẹẹrẹ, tí o bá ti ṣe ìgbéyàwó, àwọn gbólóhùn kan wà tí o kò gbọdọ̀ sọ sí ọkọ tàbí aya rẹ, nítorí kódà lẹ́yìn tí ó bá dáríjì ọ́, ó máa nílò oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó tó lè gbàgbé wọn. Èyí sì lè nípa lórí ìgbéyàwó rẹ náà fún ìgbà pípẹ́. Fún àpẹẹrẹ, o kò gbọdọ̀ sọ fún ọkọ aya rẹ pé o kábàámọ̀ pé o fẹ́ ẹ. O kò gbọdọ̀ ṣàfiwé ọkọ tàbí aya rẹ pẹ̀lú ẹlòmíràn tàbí pè é ní ọ̀tá ìlọsíwájú. Ọgbẹ́ àwọn gbólóhùn bẹ́ẹ̀ kì í ṣe dá padà, nítorí yóò dùn ọkọ tàbí aya rẹ náà. Nígbàkúgbà tí inú bá ń bí ọ, ó sàn kí o dákẹ́ ju kí o sọ àwọn nǹkan tí wàá kábàámọ̀ rẹ̀ nígbà tó bá yá. Tí ó bá jẹ́ dandan fún ọ láti sọ̀rọ̀, máa rí dájú pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ló ń bá wí, kì í ṣe ènìyàn. Èṣù sábà máa ń fẹ́ láti da epo sí ìjà, láti mú kí àwọn ènìyàn sọ àwọn nǹkan tí yóò ní ipa burúkú lára ọ̀kan tàbí jù bẹ́ẹ̀ lọ lára àwọn tí ọ̀rọ̀ náà kàn. Dídá ẹbí rú àti dídá ojúlé ènìyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu máa ń dákún ìṣòro ni. Ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 15 wípé, ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín sán tí ẹ sì ń jẹ ara yín run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run. Nígbà tí àwọn ènìyàn bá ń gé ara wọn jẹ tí wọ́n sì ń jẹ ara wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ òdì, wọn yóò pàpà ba ìbáṣepọ̀ wọn jẹ́. Àwọn Kìrìsìtẹ́nì kò gbọdọ̀ jẹ́ aláìmọ̀ àwọn àrékérekè èṣù kí ó má bàa lò ó fún wọn, èyí tí a lè rí nínú ìwé Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 11. Nígbà mìíràn, èṣù fẹ́ kí àwọn àṣepọ̀ kún fún ìjà kí ó bàa lè ní ààyè láti ṣe ohunkóhun tó fẹ́. Nígbà tí àwọn ènìyàn bá sì ń sọ àwọn ọ̀rọ̀ kò bákùngbé sí ara wọn, wọn á rú ìjà sókè. Tí o kò bá fẹ́ kí èṣù dá sí àjọṣepọ̀ rẹ, ó yẹ kí o mú igi àwọn ọ̀rọ̀ tí kò tọ́ àti ọ̀rọ̀ òdì kúrò nígbàkúgbà tí àríyànjiyàn bá wà, nítorí tí kò bá sí igi, iná á kú. Dípò lílo àwọn ọ̀rọ̀ burúkú nígbà tí o bá ní èdè àìyedè pẹ̀lú ènìyàn, ó yẹ kí àwọn ìdáhùn rẹ jẹ́ tútù, àti pé nítorí ìdáhùn pẹ̀lẹ́ máa ń yí ìbínú padà, èyí tí a lè rí nínú ìwé òwe orí 15 ẹsẹ̀ kínní. Olùfẹ́, tí ẹnikẹ́ni tó súnmọ́ ọ bá tilẹ̀ ti sọ ọ̀rọ̀ tí kò dára sí ọ, mo bẹ̀bẹ̀ lórúkọ ẹni náà pé kí o dáríjì í. Jọ̀wọ́ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ náà kí ó di ọgbẹ́ sí ọ lára tàbí ba àjọṣepọ̀ rẹ pẹ̀lú onítọ̀hún jẹ́. Tí o bá wà ní ipò yìí, mo kéde ìwòsàn rẹ lónìí. Tí o bá sì ti pàdánù èyíkéyìí àjọṣepọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí Ọlọ́run alágbára mú wọn padà bọ̀ sípò ní orúkọ Jésù. Àmín. Ka ìwé Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 1 dé 13. Bíbélì ní ọdún kan,
ìwé orin Dáfídì orí 119 dé 162. Kókó ìṣe. Bó ti wù kí a mú inú bí ọ tó, má ṣe sọ ọ̀rọ̀ kò bákùngbé àti ọ̀rọ̀ òdì. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.